Alase Nimi. Everyday àsìkò yìí, ẹ mọ̀ bá ṣe máa ṣe lórí ètò mi ìfẹ́ bọ̀ yín. I have a quick, very fast, yummy food fún yín ní èní. Ṣé ní leftover rice? Ẹ̀yin ẹ̀sùn mọ́bí. Ẹ̀yin wo lè máa jẹ́ kí ẹ bá sì jẹ rice tán? Bóyá ó di the next day. Ọmọ gbogbo rice yóò ṣe kíní jẹ́ kí n dànù. Or you know what? Ẹ kò gbé sílẹ̀ ṣá. Ẹ mọ nǹkan tẹ́ fẹ́ ṣe ọ̀ dandan ẹ fi ọbẹ̀ sí and all that. I know the quick recipe for you. Tẹ́ pé ẹ máa love Alase Nimi. Ẹ ti subscribe. That's very bad. Ó yẹ kẹ́ máa subscribe. Tẹ́ bá ṣe rí subscription yẹn, ẹ subscribe, ẹ tẹ̀ gbam, kẹ́ lè tẹ notification bell tó wà bẹ́ẹ̀ so that by the time tí Alase Nimi bá post by, ẹ kọ́ tètè rí ní sharp. Ó yá ẹ jẹ́ kí n tètè introduce yín sí àwọn èròjà nǹkan tá a fẹ́ ṣe léni. Of course, white rice láti ṣe láti àná. Tó bá tẹ̀ jẹ́ ọjọ́ kẹta, tó bá ti preferably ọ tí fridge yín tó bá retain dáadáa, ẹ fi síbẹ̀. White rice ṣáà ni. Then wọ́n tó bá ti ń follow mi mọ̀ pé èmi àti Alubosa àdúgbò ara wa dáadáa. Carrots lélẹ̀ fún some colours and toppings, that's all. Then spring onions lélẹ̀ for flavour. Ṣètìlélẹ̀ green pepper ni àti fọ́ àti neat ẹ̀ dáadáa. Wọ́n á sọ fún yín pé hygiene ló ṣe kókó. Àti ọbẹ̀ lélẹ̀ kitchen ní náà ni. Then salt, black pepper lélẹ̀ kíkíní ẹ̀ lè máa ní. Black pepper yẹ lè ríra ní local market, any market around. Ẹ̀kọ́ ní ẹ fẹ́ black pepper. Tó bá jẹ́ seed ẹ̀ lẹ́rí ẹ̀ lè lọ lọ pẹ̀lú blender. Tó bá dẹ̀ pé grounded mọ̀ ní it's perfect. Then butter kíkíní la máa need. Ororo lélẹ̀. Shrimps lélẹ̀ tí àwọn èèyàn ń pè ní I think Ede Nla. So ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ Yoruba dáadáa ẹ sọ sínú comment section, and thanks for always following me and liking my post. Then ẹyin lélẹ̀. Meal yìí kò ń rẹpẹtẹ because ẹ mọ̀ bá ti ṣe rice already. So sharp ni o. Kò dẹ̀ ṣe meal 20 hours kìíní kan. No, very sharp meal. So now let's get started. Alase Nimi. So mo ti heat pan mi báyìí, mo máa ń sọ fún yín pé ó máa ń da ẹ bá kọ́kọ́ gbé pot àbí fry pan nínú kẹ́ tó da anything sí, ẹ jẹ́ kí heat wà bẹ́ẹ̀. Eléyìí kò ní jẹ́ kí oúnjẹ yín kó gan mọ́ kínní. Then ó máa tètè help nípa bóyá cook ni o àbí fry ní ṣó yẹn. Ẹ máa try láti fún ní some seconds. Nísìnyí ó ti heat, can literally feel it. Ẹ bá ṣe báyìí kẹ́tì mọ̀ pé ó ti gbóná. So a máa da butter sí kíkíní ni tó ti yé yín. So kí bọ́tà yín má bàa lẹ̀ tó bá yẹ pé non-stick náà lẹ̀ lò àbí náà kó má bàa lẹ̀, ẹ máa ra òróró díẹ̀ sí. Ẹ̀sìn pé ó wọ́n máa tán sí ìrìnàjò ẹ má ìdìbò ìjọba bá ń ṣe ìgbà yìí. Mo sọ fún yín lẹ́ẹ̀kan, mo ní oúnjẹ yìí fast meal ni. Torí nǹkan tá ẹ nílé àlùbọ́sà, ata, carrot kan skip it o. Mo sọ fún yín pé just to add colours and all that. Mo fẹ́ lomi ìtàn láì tó jẹ boring. And àwọn ọkọ báyìí wọ́n máa ń jẹ́ kẹ́ lomi kí lọ káwọn àlejò wá kí ní àbí wà láàrin ọ̀rẹ́ wọ́n wá gbé oúnjẹ yọ. Kẹ́rẹ́ àwọn colours àwọn bíríkì gbogbo ẹ̀yẹn ẹ máa take time láti máa rà lọ́jà. So now ó ti dín tó shrimps àmà ọkọ̀ kó wọ̀bẹ̀. Meanwhile shrimps ẹ má dìjù lórí low heat, ẹ má dìjù lórí high heat. So if there's something called medium high, yes, medium high, ẹ ṣe bẹ́ẹ̀. So tó ló jẹ́ nǹkan bí ó rọ̀ bákan ẹ máa fi sí báyìí. A ti fọ̀ nǹkan tó dẹ́dẹ̀ fi máa fọ̀ ìgbà torí pé ẹ̀kọ́ tá a sì ẹ má wo bá coat, ẹ má wo bá jàmbá pọ́ọ̀tù yìí tẹ́ báyìí pé kò lè gbà ẹ máa ṣe díẹ̀. So ṣé ti rí ẹ fẹ́ yẹ kó ní òróró jù lára. So ẹ dẹ̀ máa tún ọ̀nẹ̀ ní ṣẹ́jú. So bó ṣe wà yín sìn ẹ rọra fi shrimps ní sílẹ̀. By now ẹ máa ti tẹ bá ṣe kó sí òun ní scent ẹ̀ láti ilẹ̀ even tó bá jẹ́ pé tútù ẹ̀ ni ẹ máa gbóòórùn ẹ̀. So nísìn mo ti tó sí ẹ fún ní some minutes ṣá kẹ́ tó tún ọ̀nẹ̀ because tẹ bá ń yí ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa mọ̀ bó ti jiná ni ó máa fún yín ní golden brown bákan lára. Màá fi ràn yín ẹ mọ̀ pé bí white la kó sí. So ẹ máa fojú ẹ̀gbẹ́ kan wò bó ṣe rọra ṣe kinní sìn ẹ máa rọra mú little
salt. Ẹ ti rí nǹkan tí mo rọra ṣe. Kínkínní. Black pepper yìí, ibi tó ti máa wúlò lélẹ̀. Just little. Have you seen it? Then, sorry. Then little seasoning. Ó ti tán. Kínkínní ni o. Kò ń ṣe ìtẹ́ máa yalu. So, ó ti dín níwọ̀nba for some minutes now. Ẹ jẹ́ ká rọra mú. Ẹ ti rí. Màá fi ràn yín. Ẹ máa ti mọ̀. Ṣé ti rí bá rẹ̀ ṣe máa ń ó ti ń change colour. That's how you know that your shrimps is ready. Ẹni tó bá fẹ́ bigger shrimps, you can go for it. The same pattern náà ni kẹ́ fi ṣe. Ẹ má sọ pé torí pé tèmi jẹ́ wíníwíní. Because èmi ò really like kó máa tóbi gbàdàgbàdà lórí oúnjẹ. So I have to go for the smaller one. Ṣó ti yé yín? So but you can do you anything tẹ́ bá ṣe is perfect. Mi sọ fún yín pé recipe yìí sharp ni. Èdè ò kì í pẹ́ jiná. Ede Nla. Mi kú mọ̀. So tẹ́ bá ti get the answer kẹ́ jẹ́ kí n mọ̀ nínú comment. So mo ti turn ẹ̀ sí another side now. Ẹ fẹ́ kó dín jù, ẹ fẹ́ kó má dín because tó bá dín jù ó máa jí kankan, ó máa yí bákan, ó máa yí lẹ́nu. Ó máa yí lẹ́nu. Mo dẹ̀ ti sauté ẹ̀ pẹ̀lú kíní. Tẹ́ bá ti rí báyìí ẹ mọ̀ pé tẹ́ bá rí kọ́lọ̀ ẹ̀ sí yẹn pé it's safe to say ó ti dín tó. So máa wá pọ́ọ̀tù kan la máa fi ṣe míìlì yìí nítorí ẹ̀ ó wà máa ń like ẹ̀ gan because pọ́ọ̀tù kan péré tó bá jẹ́ fry pan kan tẹ́ mú fry pan yẹn náà lẹ máa lò tó bá jẹ́ pọ́ọ̀tù kan kò nídìí pé mo kọ́kọ́ da ilé mo délé at all. So now ẹ jẹ́ ká wá shrimps wa ẹ ti rí ó ti dúró re have you seen it? Ó ti dúró re. So tí bọ́tà àtòróró yín tó bá pọ̀ jù ẹ reduce tí ò bá pọ̀ jù can go ahead. Nǹkan tẹ́ máa fi mọ̀ pé àṣó máa pọ̀ jù fún àbí kò ní pọ̀ jù fún ni pé rice yẹn tí rice yín bá kéré ẹ má yẹ kó òróró pọ̀ jù ńbẹ̀ because gbogbo nǹkan tá fẹ́ máa ṣe yìí dídìn tó ń yé ṣe máa wonder pé kí ni Alase ni mi tún sè báyìí. So that's it. Now ẹyin máa fọ sí wow mo sọ fún yín pé máa ń get ẹyin mi fresh so I'm not always bothered pé ṣé mi máa bàjẹ́ àbí nǹkan. So this time around ẹ máa rọra low iná yẹn díẹ̀ because èdè yẹn mo ti ṣe medium high but right now ẹyin lélẹ̀ ẹ̀kọ́ máa kó pọ̀ nínú ilé ìdáná yín gan kíní tí máa rùn shrimps ẹ ti rí àti dàásì náà ẹ ní fẹ́ jẹ́ kẹ́ni yín máa sọ pé òun díndín kan àríró ẹ̀rí ẹ má tètè máa. For some people that are extra like ẹ máa like gbogbo ẹ̀ kó ṣáà máa díndín kó máa dùn. So ẹ wo ẹ ti rí humble head ẹ ti rí pé mo ti túká mi fi yọ sí mi ò fi magí sí o mo mọ̀ ṣẹtiri sharp amada ẹ̀gbọ́n gbogbo èròjà nísìnyí nǹkan tó máa wọ inú ẹ̀ sìn òróró tíntìní nǹkan tó ń pè ní òróró tíntìní ni díẹ̀ láti fi sauté àwọn veggies wa nǹkan tá à ń pè láwọn veggies lélẹ̀ carrots green pea gbogbo ẹ̀yẹn nǹkan tó ń pè ní veggies nìyẹn. So pan ti gbóná rẹ̀ di mi ní láti máa dúró ẹ jẹ́ kí n ṣe àlùbọ́sà máa sauté àlùbọ́sà yín. Aroma yìí lásán ó ń sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Alase ni mí. Please keep dropping your comments and like and share my post. Ẹ ti rí spring onions lé mi like spring onions máa pọ̀ jù because oúnjẹ tí spring onions bá pọ̀ jù mo fẹ́ fún yín ní oje kan ìjọ́ kejì ó máa tètè máa yọ̀ even alẹ́ ẹ bá sì láàárọ̀ tẹ́ bá ṣọ́ra tẹ́ ẹ̀ dín dáadáa bí tẹ́ ẹ̀ jẹ́ kó ṣe kíní dáadáa spring onions máa ń jẹ́ kí oúnjẹ tètè máa fà. It's not to say pé kò dáa bí nǹkan but
ìwọ̀ntúnwọ̀nsì ní kẹ́ máa lo spring onions yín òun ló máa ń gùn báyìí wọ́n máa ń ta ní àwọn kìíní ṣẹ́tírí mò ń dín ní ó ti yé yín ilé náà máa dín green pea yẹn ìwọ̀ntúnwọ̀nsì mo fẹ́ ṣe because rice mi ò really pọ̀ cooked rice mi already ò really pọ̀ ṣẹ́tírí and shrimmed rice ni à ń pè shrimmed fried rice là ń pè shrimmed what? Shrimmed fried rice. Say after me, shrimmed fried rice. Ṣé ti rí pé a ti dín gbogbo ẹ̀ tán báyìí. Reason ta ṣe ń ṣe yí pé bí pan fry ló ń pè léyìn sìn pan fry. Ẹ ti rí adùn ọbẹ̀ ni mo dà sí i. Eléyìí máa fún àwọn veggies yín ní taste. Then little tiny salt. Reason ni pé shrimps náà níyọ̀. Rice tẹ́tísì náà ó níyọ̀ so gbogbo ẹ̀ ò gbọ́dọ̀ má ṣe mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ jù mo dẹ̀ lè add little black pepper sí just for ta yẹ́rí ṣó ti yé yín oúnjẹ yìí fried kíní là ń pè o shrimp fried rice nísìnyí by now ẹ ti máa gbóòórùn carrot gbogbo ẹ̀ ó ti máa ṣe kíní so ẹ má yẹ ká over dí wọn jù ẹ jẹ́ ká wá so now mo ti wá ẹ ti rí àti separate ẹ gbogbo àwọn veggies tá dín òun nílé so àti separate ẹ àwọn shrimps wà lélẹ̀ so now a máa wá bu òróró ẹ a máa ra bu díẹ̀ ẹ pé mo sọ fún yín pé dídín ni and one pot ló need kò need the extra pot kankan so now ọba leftover rice wa white rice wa lélẹ̀ so báyìí máa ṣe lélẹ̀ torí pé a ti dín veggies wa àwọn míì máa ń kọ́kọ́ fi tẹ́lẹ̀ but veggies ẹ̀ torí pé a ti dín àfẹ́ kó máa jóná àdẹ̀fẹ́ kó overraw jù so ẹ lè ṣe báyìí ẹ máa jẹ́ kí ẹ ti rí mo ti spread it round sí kinní now put it look at that color. Ṣé bá ṣe oúnjẹ tẹ play so well with carrot green pea gbogbo ẹ̀ ó máa wùn yín gan láti máa jẹ ṣó ti yé yín so ẹni tẹ bá fi serve gan ó máa wùn láti máa jẹ fried shrimps rice náà la pè of course so now shrimps yìí náà máa dà sí padà ẹ mọ̀ pé a ti dín eléyìí tí shrimps yìí ò bá tètè tí ò bá jiná earlier tó bá yẹ pé half done lẹ́ṣẹ̀ ẹ tètè dá sí báyìí tó bá dé tọ̀dọ̀ mi jiná but èmi tún láì kó máa cook kí gbogbo flavour yẹn kó ba lè wọ ara ẹ̀ so why the rice kí n tó tàn ẹ̀ ti di pé mo spread ẹ̀ sórí ẹ̀ ní ẹyin ta dẹ̀ fọ́ngbà yẹn ẹ rántí ẹyin yẹn so a máa da gbogbo ẹ̀ sí gbogbo ẹ̀ máa marry ara wọn wọ́n máa marry ara wọn oúnjẹ yóò kì í ṣe oúnjẹ ilé wa àmọ́ it's very very okay and it worth it ẹ jẹ́ kí n clear gbogbo bíbá iná. Give it a quick stir. ẹ máa tán ẹ shrimp fried rice láti look at that color ẹ máa wò ná so rice yẹn bó ṣe wà yìí ó ti kúrò ní rice leftover white rice ṣé ẹ ní pàtẹ́wọ́ fún mi so òun lélẹ̀ ọmọdé lè jẹ àgbà lè jẹ òróró bẹ bọ́tà bẹ ló máa jẹ́ kó lọ máa rọ sẹ̀rẹ̀ àti black pepper yẹ́rí ṣó ti yé yín so àwọn Chinese ló máa sábà jẹ rice so ṣe ti rí báyẹn sí nínú comfort of your room Alase ni mí dẹ̀ gbé yín dé China don't I just deserve an award oh it's okay mo ti rọra sọ fún yín báyìí o so ìmọ̀ tẹ́ bá ṣe fẹ́ yẹ kí rice yín wà ní worowóró kó tún tó wà tasty ẹ máa fry ẹ sí dáadáa ẹ̀yin fans mi ní báyìí ìrẹsì yín ti good ó ti ready ó ti ṣe kí ni ó ti ready mo sọ fún yín ọmọdé lè jẹ àgbà lè jẹ kò sẹ́ni tí ó lè jẹ ẹ jẹ́ ká wá paná díẹ̀ and I will taste it ẹ wá mọ̀ pé yes oúnjẹ tán ni ẹ ti rí kọ́lọ̀ ẹ ti rí rice ọjọ́ kejì mo sọ di báyìí fún yín o
do again. Ó yẹ rọra ń gbóná. Bó ṣe wà yìí o, ẹ lè rọra fi chicken sí, ẹ lè fi turkey sí, ẹ lè fi chicken breast. Tó bá kẹ́ fẹ́ fi chicken breast sí, ẹ máa ti dín or kẹ́ ti ṣe mọ́, but any protein of your choice. Èmi decide láti lo ẹyin àti shrimps òun nìkan ni. But tí nǹkan tún gbọ́dọ̀ pọ̀ jù nínú ẹ̀, ṣó ti yé yín? Bẹ́ẹ̀ ni. Now, let's have a taste. Oh, mo ti gbé shrimps, mo ti gbé ẹyin. Then the rice, then the green pea. Have you seen it? And the carrots. Shatiri, gbogbo ẹ̀ ni mo gbé báyìí. Now, oh, let it blow, let it blow, let it blow, 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 let it blow, let it blow, let it blow, blow, blow. Wait, oh. Oúnjẹ yìí tẹ́ bá ṣe bí mo ṣe ní kẹ́sì bí Alase ni mi ṣe kọ́ yín tẹ́ ẹ lọ hard tẹ́ ẹ lọ ṣe pé ókè o gini kan ẹ ní wàhálà nínú ẹ̀ rárá ó dùn oúnjẹ yìí ó dùn ó dùn please ẹ try láti bí mo ṣe kọ́ yín ìlànà tí step by step yẹn kẹ́ ṣe kẹ́ wá fún mi ní comment ẹ má lọ ṣe àṣejù bí mo ṣe kọ́ yín ẹ try ẹ then ẹ máa ṣe báyìí fún mi. Alright o ẹ ṣe kò jù bẹ́ẹ̀ lọ white rice leftover white rice mi ẹ jẹ́ kí n continue ẹ ṣé gbọ́ I love you guys thank you bye.